ló lọ kọ́ṣẹ́. You are pretending to people, and I stand on the rock of Holy Ghost. I'm going to cast you more. You put people in darkness. I turn back because I've said the truth. Did you pay me? Even when I supported you, I only supported you. Monica you are a manipulator. You lie to everybody because you want to take that glory, or because of money, or because of fame. Wà ní ayé, ọjà tó wà ní ibẹ̀ yẹn kò sẹ́ni tó lè fi wẹ̀ tán. Nǹkan tèmi mọ̀ lèmi sọ. Ọjà tó wà ní ibẹ̀ yẹn kò sí ẹni tó lè lò fún lílò. So ṣé ọjà yẹn lèèyàn kan wá tún fọ́? Tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́, the day you came to my DM, tó ní àwọn àgbẹ̀kẹ́ tún bẹ̀rẹ̀ wọ́n tún send ẹ lọ sí station. I have your chat with me. Immediately bí mo ṣe rí, you use Arike Egbin ọmọ ní why? Màá bá ẹ sọ òtítọ́ mi nípa ìparọ́. Mo ní why? Mo ní ó tó bẹ́ẹ̀ kan sùn ẹ̀. As at that, mo ṣì ń drag àwọn àgbẹ̀kẹ́ o. Mo ló tó bẹ́ẹ̀ tó ló jẹ̀bi wọn this time around. Mo ní why? Can't you do your name alone without adding their sisters? Money, they have every right to sue you. You know, sir, Shemi ni Johnny and Mega, Shemi ni money, don't be too desperate. I told you, and I warned you. You failed to listen. Torí pé ojú ọmọ lumi, mo tún fún ẹ ní ọ̀nà yẹn, mo ní Àgbékẹ́, please stop. Within few periods, ó ti sáré lọ ní shop. Inú wa dùn kò ní shop. Àmọ́ ṣé iṣẹ́ tó yẹ kí àwọn wọn máa ṣe ni wọ́n lọ ṣe. Ó tún gbé picture ìyá yìí, ó tún gbé sí shop because you want to quickly take the glory of her. Olórí búkọ́lá ó tún bọ́ sílẹ̀ mọ́ sọ fún àwọn èèyàn pé Ọlọ́run ẹbí ọ̀run ẹni tẹ́ bá ṣe ra fake iṣẹ́ tí Àríkẹ́ta ẹ̀ ní jèrè. Oye ó ti gọ́líbù. Ikú òjijì lẹ́ máa fún ẹni ìka ọ̀dàlẹ̀. Ìka ni ẹ́. Ìka òjé ṣe tiẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí yín ló lè gbà kọ́ táwọn pípù ìgbà. Ìwọ wá ń gba glory. Ó ń bá wọn. Orí gbàgbà tí mo ti mọ̀ ẹ́ ni mo ti sá fún ẹ. What made me to be interested in your case? You said ọmọ babaláwo ni ṣùgbọ́n mi sọ pé mo ní Jésù tó ju ìwọ àti awo ẹ lọ. Because everything is vanity. And I stand on the rock of Holy Ghost. Gbogbo iṣẹ́ ibi tó fẹ́ ṣe lémi lórí yẹn, ayé ilé ẹ lórí àdàlẹ́ ẹ lórí Àríkẹ́. Kò sẹ́ni tó sanwó iṣẹ́ fún mi pé bẹ́ẹ̀ kí wá bá ẹ jẹ́ o. It's the truth I'm telling you. Stop it. Stop taking that glory. O tún lórí láyà. Phone number tó ń lò nígbà tẹ́bí wà láyé. Tó jẹ́ pé wọ́n fún ẹ pé kò fi ṣiṣẹ́. Gbogbo wa la employ, èmi employ èèyàn. Kí ọmọṣẹ́ wá fẹ́ lọ kó sọ fún mi pé owó ní drop sim tí mo rà fún ẹ. Tí ò kì í ṣowó ẹ. O wá ríra ẹ bí pé Ọlọ́run ni ẹ́. Torí pé ó jẹ́ ọmọ ìlú mi kan ló jẹ́ kí fẹ́ cast ẹ. A kì í kó ọ̀rọ̀ jọ pẹ̀lú ibi. Ondo will work hard. But títí èyí, you are a bastard of Ondo. Ọmọ àlè Ondo ni ẹ́. Ó wá mú everybody. Ó gbá orí wọn mọ́ra. You lie to people, you defend the sisters. You think you can manipulate things to me. Tó tó máa jẹ lọ́dọ̀ mi kò lè jẹ lọ. Mo gbá research òtítọ́. Mo dẹ̀ dìímú. Ó ti scared wọn. You scared her. You send a voice note to her tí mo gbọ́. You told her pé ká ní àwọn Àgbékẹ́ farabalẹ̀ ni. Eléyìí tí wọ́n ní kéfì ń bẹ́. Ó ní ká ní wọ́n farabalẹ̀ ní pé wọ́n máa fọ̀nà wọn. Fún ibẹ̀ mo ti wà disappointed pátápátá pé so you believe in that oògùn. Oògùn tó jẹ́ kó máa sunkún mọ́ ẹ lójú. And I'm telling you pé bí wọ́n bá jẹ́ ọmọ babaláwo èmi jẹ́ ọmọ Jésù. So gbogbo èdè tó bá fẹ́ dè kó tètè lọ́ máa dé. Ìwọ àti ìyá mi bá. Òpin yín ti dé o. Until you stop that evil work. Báwo ni ìyá àbíbá ṣe jẹ́ sí yín nínú family? Àbúrò ìyá wa ni. Àbúrò ìyá yín ni. Ṣé ti gbọ́ èèyàn? Mo wá pè ẹ́ ní ìjẹta PA. Wọ́n mo fẹ́ gbá research yẹn dáadáa kí tó jáde tán. Ìyá àbíbá gbé kọ́ọ̀lù fóònù ẹ which means o mú ìyá àbíbá o mú lẹ́yìn. Ẹjọ́ wa náà ta ògùn yín ẹjọ́ ṣe iṣẹ́ ẹbí yín lọ. Ìyá àbíbá ẹ rántí ọjọ́ àti sùn yín. Ẹ pa ẹbí yín tì, ẹ mú ẹbí ẹlẹ́bí mọ́ra. Ìta ló yẹ kó dúró tó fún àwọn Àgbékẹ́.
ìyá àbíbá ẹ tún wà lọ parọ́ mọ́ spirit Egbin ọ̀run pé Ọlọ́run Egbin ọ̀run sì wà lórí bí kò ní dá fún Àríkẹ́. Mọ́mí Mega ìwà ọwọ́ Àríkẹ́ Ọlọ́run Egbin ọ̀run sì wà bí tó ń ṣiṣẹ́ ẹ wá máa rọṣẹ́ lọ́sẹ̀ tó yẹ káwọn ọ̀pẹ máa tà. Tó bá dé kó ní inú ebi tẹ́bi ti rí pé you are a desperate person. Why can't you stand to build the plaza? Why did you rush yourself? Tó ṣe sáré lọ ní shop. Why tó ṣe jẹ́ pé the same business? Why tó ṣe jẹ́ pé Glory Egbin ló fi ta ọjà? Why tó ṣe lè build orúkọ ti ẹnìkan? But I'm saying this, see, people said you work under her for 8 years. Ṣé kò yẹ kó jèrè? Kò sẹ́ni tó ní kó má jèrè. Èrè ikú ló fẹ́ jẹ. Because Bíbélì sọ ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láláì jìyà. You defame everybody. You manipulate things. Ó wá mú everything, ó wá bàjẹ́, ó scatter ẹ̀. Tó bá jẹ́ pé àwọn institutes, tó bá jẹ́ pé wọ́n ní ọkùnrin or ẹni tó lówó lọ́wọ́ ní táìmì gangan ló yẹ kán béèrè ikú tó ṣẹ̀ṣẹ̀ pa Egbin ọ̀run. Ọ̀rọ̀ ni mo sọ yẹn. Àsìkò téèyàn ṣẹ̀ṣẹ̀ lè mọ irú ikú tó pa ẹ gbàgbé anybody ló lè sick. Anybody can sick for years. Àsìkò yìí gangan a lè béèrè lọ́wọ́ ara wa wípé irú ikú wo ló pa Egbin ọ̀run. Ṣé b'Egbin ọ̀run ṣe ń wa mọ́tò tó ń wu ẹlòmíì? B'Egbin ọ̀run ṣe ń ṣe ọṣẹ successfully tó ń wu ẹlòmíì? Ẹ jẹ́ ká ronú sí o. Tí iná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ò kí ń tán lẹ́ẹ̀kan náà. Mo sọ yìí mo dúró ná. Ṣé rí ìwọ tó bá mọ̀ rí pé ọmọ ìyá wọn ní tògìrì ò bá lanu aláǹgbá ò ní wọbẹ̀. Egbin tó kú ni ò kí ń bú òkú ọ̀run. Egbin náà jẹ̀bi. Nígbà míì tó bá tara lé ẹ lọ́pọ̀ ò lè ríra lọ́wọ́n o. Yá Ọlọ́run má fi ọ̀rọ̀ lọ́rọ̀ gbẹ́rùn. Parọ́ fún yín, gbogbo ẹ̀kọ́ ni natural, gbogbo ẹ̀kọ́ lójú lásán. Ṣé mo pé ẹni yìí, according to they define this, ẹni yìí ó ń wọnú yàrá kan náà pẹ̀lú Egbin ọ̀run ni. Ẹ mọ bí tí ẹ̀rù lady ìbà mí tẹ́ bá ṣe nǹkan fún Egbin ọ̀run. Kí inú bí Egbin ọ̀run. Tẹ́ bá wá bẹ Egbin ọ̀run before kí Egbin ọ̀run tó lè dáríjì yín. Ó máa ní kẹ́ lọ bẹ Àríkẹ́ kó tó di wípé máa forgive. Natural ni gbogbo nǹkan tẹ́ kó tó di wípé wọ́n kú. Egbin máa ní kó lọ bẹ PA kó tó di wípé máa gbọ́ apology tẹ́ ń bẹ̀ wọ́n fún. Lọ má fi wá fọ́tà mu. So mi ò ní parọ́ fún gbogbo ẹ̀kọ́ ní ojú lásán náà. Ó ti fún ìyá yẹn ní jíjẹ, ó ti fún wọn ní mímu. Ó ti tọ̀nù orí woman to the extent pé ẹ wò. Orí ẹ̀kan sùn ọkùnrin yẹn. Ọkọ tó sọ pé òun ò lè wọ ilé Egbin ọ̀run. Tọ́lọ́wọ̀n ò ní ẹ́fà wọlé Egbin ọ̀run. Òun lè wọlé Egbin ọ̀run lọ kó property báyìí. Ọkọ yẹn gan. Ẹni tó sọ pé òun lè ẹ́fà wọnú ilé Egbin ọ̀run. Bọ́n lè wọnú ilé Egbin ọ̀run lọ kó property nísìn. Ẹ̀ka lẹ́mà akọ ọdún. Ọkọ yẹn gangan kò sí nǹkan tí wọ́n bá sọ á lóun ò lè. In fact ayé Egbin ọ̀run, ayé tí Egbin ọ̀run gan wá gan kò sí nǹkan tí Egbin ọ̀run gbéṣe nílé ayé ọkọ yìí ò bá dá sí i. Ọkọ yìí in fact ó fìtínà tí ọmọbìnrin ni, ó fìtínà tí Egbin ọ̀run yìí tó fi kú ni ní ọkọ ọ̀run tó ṣorí bí orí apẹ́rín. Snake under the grass ni ọmọkùnrin Adélékè yẹn. Ṣé pé ọmọkùnrin tẹ̀lé láyà kóun àti PA tún máa ṣe pọ̀? Kí PA máa ṣe kí Adélékè máa ṣe pọ̀ pẹ̀lú PA? Everything tó ṣẹlẹ̀ nínú ilé Egbin ọ̀run yẹn, ọmọkùnrin yẹn ṣorí bí orí apẹrin. Irọ́ ló ń pa o. It's not everything. Ń tọ́ tà kí náà náà fẹ́ fowó ẹ̀ ṣe. Adúrú mọ́tò yẹn ó ti tà. Ó bá sọ pé ẹ ṣáà ń pariwo ó dẹ̀ ń parọ́ fún school fees. Tí Egbin ọ̀run ò bá lówó lọ́wọ́, ṣé kò lè tọ́jú ọmọ ẹ̀ ní wèrè abiyamọ òde ọ̀run yìí? Kó jáde síbí báyìí, ṣé kò lè tọ́jú ọmọ ẹ̀ ní tí Egbin ọ̀run ò bá lówó lọ́wọ́? Adélékè lè dákẹ́ pààyàn. Wèrè ẹ̀ nínú fídíò yẹn wọ́n tún bèrè lọ́wọ́ ẹ̀ nínú ilé. Wọ́n ní ta ló wá síbí? Ó lóun ò débí. Ó tún pè ìyá àbíbá fi jẹ́rìí. Ó ní ìjẹ́ rí mi bíbá ìyá àbíbá náà òun náà dákẹ́ wèrè. Tó ṣe kù bí ìgbà tí wọ́n pomi ẹran sínú. Ṣé rí àwọn pípù yìí Ọlọ́run máa dìde ìgbèníjà fún àwọn àgbékẹ́ o. Ọlọ́run máa dìde má máa sùn. Ọlọ́run dìde ń bo lójú rẹ wà abiyamọ òde ọ̀run ẹ̀ẹ́dẹ̀ dìde.
àwọn pípù yìí máa ní ìdìrànlọ́wọ́ Ọlọ́run dìde ìgbèníjà in fact wọ́n kàn cheat àwọn pípù yìí ni tá n bá gbọ́ pé wọ́n cheat èèyàn bàbá aláàjìtì lélẹ̀ tí ògiri ò bá lanu aláǹgbá ò lè kó wọbẹ̀. A lot of things ẹgbẹ̀rún kan ti dálẹ̀ kó tó lọ. tí mo ń sọ nìyẹn. ẹ má jẹ́ ká ṣẹ́nu